Mo kí gbogbo ilé, ṣé dáadáa ni a wà? Kò ní bàjẹ́ o. Àmọ̀ràn mi fún nǹkan tí mo wá fún lénìí, a wá gbára wa lámọ̀ràn ni. Kò ń ṣe nǹkan tó lọ much. Fún gbogbo àwọn tó bá ti jí, wọ́n máa connect mọ́ wa. Àwọn tí ò bá dẹ̀ ti jí náà, wọ́n máa jí láyọ̀ àtàlàáfíà lórí gbogbo ibi tẹ́ bá wà nílé ayé. Lórílẹ̀ ayé mo kí gbogbo ilé, ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín gan-an, mo dẹ̀ dúpẹ́ kú àdúrótì. Àmọ̀ràn mi fún gbogbo àwọn tó jó lórí nílẹ̀ Yorùbá, àmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin tẹ́ jó lórí nílẹ̀ Yorùbá ni wípé á dáa, àmọ̀ràn ni o, á dáa kẹ́ dìde báyìí sórí ọ̀rọ̀ ara yín, ẹ̀yin tẹ́ jẹ́ olórí nílẹ̀ Yorùbá, á dáa kẹ́ dìde sọ̀rọ̀ ara yín báyìí. Gbogbo ẹ̀yin àgbà Yorùbá kan tẹ́ ń fún Buhari láyè láti lépa ẹ̀mí àwọn actor yín, àwọn ajìjàǹgbara yín nílẹ̀ bàbá yín, ẹ̀ ń ṣera yín ni o. Ẹ̀ ń ṣera yín ni. Tẹ́ ẹ bá mọ bí mo ṣe nǹkan tí mo observe lóru èní mọ́jú, ló yẹ kí n jí wá ṣe prógráàmù, èmi náà ṣe jí lójú oorun ni torí mo pẹ́ kí n tó sùn. Ẹ mọ̀ pé àwa máa gbá research, iṣẹ́ tiwa ni, iṣẹ́ tiwa kọ́ ni ká wá bíbá ká máa complain. Iṣẹ́ tiwa kọ́ ni ká máa kọ́mẹ̀ntì rubbish sí abẹ́ kọ́mẹ̀ntì àwọn èèyàn. Iṣẹ́ tiwa ni pé ká fira wa mọ̀nà, ká ṣíra wa níyè. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílùú táwa bá observe káwa sọ, òun lèmi Saheed Ire ṣe join aggregator. Understand? So nǹkan tí mo observe lóru èní mọ́jú, àwọn tó jẹ́ Fúlàní tó já wọn lórí yín báyìí nísìn, wọ́n ń ṣe olórí tèmi o. Mo sorry gan, wọ́n ń ṣe olórí tèmi. Mo sorry gan. Buhari is not my own leader. I have my own leader in Yoruba land, starting from our good leader, our Obas, good Obas, and our chiefs. Understand? Professor Akintoye, Chief Sunday Igboho is inside our leader. Is one of my hero that I recognize in Yoruba land. You understand? Chief Sunday Igboho is one of the leader that I recognize in Yoruba land. I don't know Buhari and I don't want to know Buhari and his people because I'm not a Fulani. Èmi ò ń ṣe ọmọ àlè ni wàá mọ oníkálukú. Èmi ò ń ṣe Fulani ń tèmi, Yorùbá ni mí. So ẹni tó bá mọ̀ pé Fulani lòun kò fàjà, dúró sípò Fulani ẹ̀. Ó yẹ kémi náà dúró sípò Yorùbá mi, kó fàjà, kó fagídí. So gbogbo ẹ̀yin olórí tẹ́ ń fún àwọn gúrúmì, àwọn kidnapper, apààyàn, Buratai àbí kílẹ̀ ń pè, tẹ́ ń fún Buhari ní chance láti máa challenge àwọn ọmọ yín nílẹ̀ Yorùbá. Kí ni kí n sọ o? Ọlọ́run ó ṣúọ̀ wípé omi máa tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Ọlọ́run ó mọ nǹkan tí mo sọ. Tẹ́ ẹ bá ti fún ọ̀tá láyè láti yọ àwọn ọmọ yín àti pa ẹ̀yin náà fáwọn, kò ṣòro. Hakeem béèrè question ẹ má wọrí bá dá ẹ lóhùn. Kò sẹ́ni tí mi ò kí ń dá lóhùn. Mi ò mọ olówó, mi ò mọ tálákà. Béèrè question tó fẹ́ béèrè yẹn má dá ẹ lóhùn. So ẹ wo, màá wá advice ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá báyìí, kẹ́ etí yín mélòó. Èmi ò wá challenge yín o, mi ò wá bú yín o, ẹ ṣáà ti mọ̀ wá mi. Èmi á kọ̀ wá sọ pé kẹ́ ẹ fa etí yín dáadáa, ẹ̀yin àgbààgbà
mo sọ́rí láti sọ bẹ́ẹ̀ o, ọmọdé ni mímì tó sọ bẹ́ẹ̀ fàgbà ọ̀bọ̀ tí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ló máa jẹ́ kí n yes Brayinka we need to play politics, that one òun náà ni mò ń sọ lọ́wọ́. So ẹ̀yin àgbààgbà ẹ bá mi fa etí yín nísìn, etí yín mélòó méjèèjì, kẹ́ fagidi kẹ́ padà sílé torí pé ẹ ti sọ lẹ́nu tẹ́lẹ̀, understand. ẹ̀yà mi ọmọ Bọ́láńlé ọmọ Alájà ẹ káàárọ̀, gbogbo yín mo kí bọ́dá Wàlíù. Ẹ má jẹ́ máa dárúkọ, tí bá ní kí máa dárúkọ kọ́mẹ́ǹtì ti ń pọ̀ o, kọ́mẹ́ǹtì máa ń pọ̀ jẹ̀mí mi lọ ní prógrámù mi mọ̀ why but thank God. ẹ̀yin àgbààgbà ẹ fa etí yín kẹ́ ẹ padà sílé, kẹ́ ẹ lọ dúró ti àwọn ọmọ yín báyìí, wọ́n ti fẹ́ kó yín lẹ́rú. ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ má bínú bí n bá ṣe ń sọ̀rọ̀ o, bọ̀ òkò lọ̀rọ̀ mi, ìsídà kó ta báyàn lẹ́gbẹ̀ẹ́ àbí kó ta bẹ́lòmíì lórí, ó máa ń heavy gan. ẹ mọ̀ pé mi ò ní kúkú call anybody láti tọrọ bárà, so ó dà pé bẹ́ẹ̀ ni ó dà pé that is why tí wà mí fi rí báyẹn. No, ọlọ́run ò jẹ́ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ilé ayé mi, ìgbà tí mo mọ̀ pé mi ti di star mo dẹ̀ ń wá star, mo ní láti copy CD mi, mo bọ́ sójú títì mo ń ta káàkiri gbogbo Èkó, kò sẹ́ni tí ò mọ̀ mí, àti tásọ̀ọ̀sì àti káì kò sẹ́ni tí ò mọ̀ mí, àfi tó bá ti ra mọ́tò ń gbà yẹn kó tó di pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣàmì sọ̀rọ̀ mi tèmi náà ṣẹ̀ṣẹ̀ tí mo lè fọwọ́ sẹ́nu, tí mo lè wà òkè, ní kí ṣe pé bí mo ti wà òkè náà tán bẹ́yẹn o, wà lùbáríkà ọlọ́run kò ní jẹ́ kí n tọrọ bárà nílé ayé mi, mo sọ́rí. So ẹ̀yin ọba, ẹ̀yin bàbá Tinubu, ẹ̀yin politician, ẹ jọ̀ọ́ ẹ fa etí yín dáadáa báyìí. ṣé rí àwọn Gúrúnmì àbí kí náà ń jẹ́, wọ́n fẹ́ die down bandits, àwọn outsider tọ́jà àwọn Fúlàní force ló fẹ́ wá lò pa yín ní 2023 election. ẹ wo ẹni bá wù kó sọ pé torí pé mo need followers ni mo ṣe wá sí online, bẹ́ẹ̀ ni tòótọ́ ni, torí pé mo ti wá gbogbo followers tó follow mi sí mo ti jẹ wọ́n jẹ́ bí búrẹ́dì, but I will keep saying my own. If you don't trust me, you don't need to trust me. I don't even want anybody to trust me. But when tí àárín èmi àtọlọ́run bá ti gún, mi ní problem pẹ̀lú ọmọ èèyàn, wàláhì mi lè ní problem pẹ̀lú ọmọ èèyàn lásán, èèyàn no, táàrin èmi àtọlọ́run ọba ò bá ti dàrú, sure for me. But ẹ lọ múra, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣera yín, tẹ́ rò pé àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ yín lẹ́ ń ṣe, tẹ́ rò pé bí Sunday Igboho lẹ́ ń ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ń tanra yín, tẹ́ rò pé bí Sunday Igboho èmi mo dàdúgbò ìmú, kò sẹ́ni tó lè tẹ́bẹ̀, èmi ní bàbá akíní kan, èmi àwálá ládùúgbò, àwálá ní kíní. Abẹ́tà kẹ́ fi gbogbo òṣì orí burúkú tẹ́ ń ṣe yẹn kẹ́ fi kalẹ̀ báyìí, kẹ́ lọ sùn oorun mẹ́ta tẹ́dà ń sùn, kẹ́ lọ sùn, ẹ sùn pẹ̀lú sense, ẹ má sùn pé ẹ sùn pẹ̀lú sense yín, kí sense yẹn kó ṣe wọ́n ní bad network, ó máa ṣiṣẹ́, jẹ́ kí n máa ṣe lọ bẹ́ẹ̀, má padà bá later, ó máa ṣiṣẹ́. ẹ lọ sùn pẹ̀lú sense yín, kẹ́ lọ sùn oorun mẹ́ta tẹ́dà ń sùn láyé, oorun ọgbọ́n, oorun ìmọ̀, oorun òye, ẹ lọ sùn, kẹ́ fojú ṣùnùkùn wò ó, torí bá a ṣe ń ṣe prógráàmù yìí àwọn olóṣèlú lówó jù wá lọ, làwọn olóṣèlú náà ṣe sponsor àwọn prógráàmù àwọn aggregators wọn náà láti máa go against wa. So àwọn míì ẹ̀bọ̀n tí ò bá gbọ́ ṣùnùkùn inú kì í bàjẹ́, àwọn míì tó bá gbọ́rọ̀ wá tán sìn tó tún lọ gbọ́ tiwọn, àwọn míì ò ní believe wa dítú pé àwa ò ṣe politics àti àkágbádá sọ́rùn ẹ̀ mọ̀. Tó bá yẹ pé mo wà ń bíbá yín sí bí mo ṣe wà ń bíbá yín sí kí n máa spray $1,000, àwọn èèyàn máa believe nǹkan tí mò ń sọ.
understand but ìgbà tó ti jẹ́ pé program mi gan a máa tún sọ pé a nídìí nǹkan ni so wọ́n wá rò pé eléyìí kẹ̀ ó ń wá followers ni but èmi ó sọ tèmi fún wọn pé ẹ̀yin àgbààgbà ẹ lọ múra o àwọn Fúlàní ń ṣiṣẹ́ lórí yín wọ́n ń ṣiṣẹ́ gidi lórí yín now mo fẹ́ tẹ́ ẹni tí ò bá believe mi mo fẹ́ fún ẹ ní ọ̀rọ̀ kan evidence kan ṣebí bàbá Tinubu wa torí ọmọ ẹni kì í burú ká fi fẹ́kùn pàjẹ́ o Tinubu Yorùbá ni o àwọn ọba tó jẹ́ ọba tiwa ó já wọn nípò yàn ni kò já wọn nípò yàn ni but Yorùbá ni wọ́n o kò síbi tá a fẹ́ lé wọn sí o tọ́n bá gbà wá tọwọ́ tẹsẹ̀ àwa máa gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ni o tọmọ ò bá ṣe tí bàbá ò bá ṣe bíi bàbá ọmọ lè ṣe bíi bàbá fún bàbá ẹ o kò ní mí ní o ìfẹ́ náà ni o you understand now àwọn ọba kan sì ti wá ń ṣe dáadáa wọ́n ti tètè ronú jinlẹ̀ bíbi tọ́rọ̀ yìí ń lọ ó ti lọ́wọ́ nú ṣe mọ̀ pé àwọn Buhari àwọn gbogbo àwọn tán pera wọn ní Fúlàní leader ṣe mọ̀ pé wọ́n tẹ international button lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ yẹ pé ẹni tán fẹ́ fi ṣe ọmọ Yorùbá tó sọ pé àwọn fẹ́ fi ṣe 2023 president wọn ò mú dání pé ó yá já lọ báyìí náà ṣe máa ṣe báyìí náà tọ́dẹ̀ sọ pé òun ló lórí wọn mo ìfẹ́ dárúkọ pátì kankan tó ti ń bá dárúkọ pátì ó máa dàbí pé bóyá àwọn politician ló ń rányàn iṣẹ́ lóòótọ́ ni understand politician ò dẹ̀ lè rán mi iṣẹ́ ìwọ tó bá fẹ́ rán mi iṣẹ́ o lè rán mi iṣẹ́ bí kí n máa kàwé lé tàbí kí n compose orin fún ẹ tàbí kí n kọrin fún ẹ kí n kì ẹ́ o lè bẹ̀ mí níṣẹ́ yẹn bọ́ o lè bẹ̀ mí níṣẹ́ ẹrú ìwọ náà bímọ tó ń tọ̀ àwọn òbí kan náà ló bí èmi tèmi náà fi dà báyìí mi ò dẹ̀ fowó èrú kó nǹkan mi jọ mo dá àìmọye ìgbà míì tó yẹ kí n fẹ́ ra speaker lásán tí bá rí 30,000 màá lọ submit ẹ̀ bẹ́ẹ̀ mo rí 50,000 màá lọ submit ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ tó bá ti pé ni màá tó gba nǹkan tí n bá rà wálé bí mo ṣe ń lo láìfù mi nìyẹn mi tú àṣírí ara mi o but I'm just trying to say that ojú mi ò ràn débi tó lè rán mi iṣẹ́ ẹrú wàá wá fowó kan deceive mi gbàgbé tí bá mu gàrí máa ta yín ta ó lè tètè mọ̀ pé gàrí mu múnú so I just smart ni you understand èmi ò ń ṣe nìkan bẹ́ẹ̀ mi ì fẹ́ dárúkọ pátì kankan ẹ lọ notice ṣe bí wọ́n sọ pé bàbá Tinubu wọ́n ti ń ṣe pósítà wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ káàkiri pé they are coming to 2023 president ẹ wo tí iná bá mọ̀ ẹ́ pé tóun bá jó tóun á dẹrú ni tó bá jẹ́ pé iná ó mọ̀ pé tóun bá jó òun máa padà dẹrú ìbá ti ṣàkíyèsí ara ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní jó ìbá ti mọrú jó tóun máa jó bóyá kóun jó mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni àbí kóun ra jó straight kó ra fara ẹ̀ balẹ̀ kó ra dẹrú jẹ́ẹ́jẹ́ ọlọ́run nǹkan tí mo observe lé ní mọ́jú ìgbà tó ti di 4 o'clock ló ti yẹ kí n wá sí program bọ́ mo wò pé àwọn kan ti máa jí torí all over the world lèmi wà àwọn kan ti máa jí àwọn kan lè má ti jí èmi kàn wá pé yín ṣàkíyèsí ni o is either you like it or you don't like it that one is not concern me ìgbà tọ́lọ́tà mi bàbá Sunday Igboho gan tó tiẹ̀ lọ ń fèsì Boko Haram tó lọ ń fèsì bandits nínú igbó àwọn èèyàn bu wọn ló ń ṣòṣèlú ni kò sí nǹkan táwọn èèyàn sọ ábọ̀sibọ̀ sí àwa àwọn yìí ìgbà tí mo fẹ́ kú lọ níjẹ tàbí jẹrin tí rúmọ̀ tó gbòde kan tí mo fi by force wá sórí social media wọ́n tún àtúrà àwọn tó padà bú wa náà but àwa ò wọ́rì tọ́lọ́run bá ti fowó dátà wọ́n wa àwa sì máa ṣe ìwọ̀nba àbí ayé àdá onídìí àdìsíbí him òun náà ni mò ń try láti sọ àbí lórí irọ́ àdá fún ẹ bàbá mi Adékúnlé Dámì ọmọ tí a bá fojú wọn ní tójú bá farabalẹ̀ ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ má bínú tó bá tó bí òwe o ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ pé tójú bá farabalẹ̀ dáadáa tó farabalẹ̀ gan-an àrímú ẹ̀yin àgbàlagbà lẹ máa ń sọ bẹ́ẹ̀ ẹ bá mi pe àwọn olórí yín ṣàkíyèsí tọ́jú olórí Yorùbá tí wọ́n mọ
bàbá Sunday Igboho Adéyẹmọ ò fẹ́ lanu gbàgà láti sọ ni pé ẹ̀yin ọmọ Yorùbá bàbá Tinubu gbogbo yín lòun jà fún. Ó sọ pé gbogbo ọmọ Yorùbá lápapọ̀ torí ó ti mọ̀ yí pé tí òun ò bá dá sí ọ̀rọ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí wọ́n máa padà pa Tinubu, wọ́n máa padà pa àwọn èèyàn ẹ̀, wọn ò ní jẹ́ kí Yorùbá gòkè. Lọ́gbọ́n tí Sunday Igboho lọ dá tó fi ń pariwo pé no, there is no election in 2023 so that àwọn tó jẹ́ àwọn Yorùbá ẹgbẹ́ wa wọ́n á lè lẹ́nu ọ̀rọ̀ nílùú wọn, á lè máa stop láti máa kó nǹkan èrè wa láti ìlú wa lọ sí Abuja. There is nothing in Abuja. Yorùbá land is what they are calling Abuja. Àwa là ń gbé wọn. Igi súnmọ́gi lọ́bọ̀ ṣe ń yọ̀. Let me give you the point today. Processing táwọn Fúlàní wá ń ṣe ń sìn because èmi ń gba international call every day. Forget ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá nìkan. Mo ń gba international call Fúlàní, mo ń gba international call Hausa, mo ń gba international call Yorùbá, mo ń gba Kotonu, kéèsì Kotonu. Mọ̀ nǹkan tó ń dùn àwọn èèyàn ni pé kíì tó wà lọ́wọ́ tèmi kíì Kotonu case tó wà lọ́wọ́ tèmi mi ní bring it out láyé fẹ́nìkan kan. Èmi ò kí ń kọlù lọ́ọ̀yà o. Ó yá kájọ play sense game yẹn. Èmi ò kí ń kọlù lọ́ọ̀yà rárá. Lọ́ọ̀yà o, ṣé lọ́ọ̀yà ti ẹ̀ mọ̀ mí ni? Mi ò mọ anybody ń bẹ̀. But his brain smart to the government. Alpha kí ló ń ṣẹlẹ̀? Kí yẹn ló wà lọ́wọ́ tèmi. Kí tí ò sí lọ́wọ́ àwọn kan. Wàláhì ó wà lọ́wọ́ tèmi. Ó sure fún mi. But àwọn aggregators ẹgbẹ́ mi ló mọ̀ tí information bá ti kàn mí lọ́wọ́ màá ní láti call. Torí àwọn yẹn mo bá deal. Kì í ṣe pé kí n kọ̀ wá sí bíbá yìí kí wọ́n máa tú gbogbo àṣírí pọ́ìntì tó wà important. Òun ló ń dùn àwọn tẹ́rí wọ́n máa ń bú wa lábẹ́ kọ́mẹ̀ntì wa yẹn. Ọkọ̀ tó fẹ́ gbọ́ lẹ́nu wa, wọ́n fẹ́ gbọ́ waking point wa, bọ̀ wọ́n wá rí pé àsọmọ́ ó máa dùn wọ́n o. Wọ́n mọ̀ pé ọpọlọ ló wà, kọ́ tí bàbá fi ju ọmọ lọ la fi hàn wọ́n yẹn. You understand? Everybody fẹ́ gbọ́rọ̀. Lóòótọ́ àwọn èèyàn gidi náà wà tán fẹ́ gbọ́rọ̀, but àwọn èèyàn gidi yẹn tá a ti mọ̀ wọ́n yẹn àwa máa bá wọn sọ̀rọ̀ tó bá pè wá wọ́n náà wọ́n. Máa ẹ fọkàn balẹ̀ báyìí ló ṣe ń lọ. Bọ̀ kì í ṣe pé kíkọ̀ wá sórí social media kí wọ́n máa jam talk. Nǹkan tó pè ní secret. A lè máa rojọ́ lóòótọ́ but àròjọ́ sẹ́ǹsì wa mẹ́jọ. Mo mọ nǹkan tí mo ń wá sórí social media wá sọ mí ìgbéwé síwájú. But èmi àánú àwọn leaders tán pera wọn ní politician Yorùbá kan tún ṣe mí ni. I will advise you to go and open your sense, to go and play your game smart and try to play international politics, because what is going on now between international people, Niger people and Fulani, ṣé mọ̀ pé wọ́n drop arms kan about kìíní kan billion lánàá láti US. Wọ́n drop ẹ̀ wọ́n ò jẹ́ kó move wá sí Naija. Nǹkan àwọn arms tó fẹ́ wá fi against yín Yorùbá hàn níbò. Àwọn international stop ẹ̀ immediately. Àwọn Buhari ti gbéra lọ bẹ̀. Wọ́n ti lọ ń ṣàlàyé nǹkan tó fẹ́ fi arms yẹn ṣe. Wọ́n ti ń sọ fún yín pé àwọn fẹ́ increase education kìíní kan. Bóyá tẹ bá ka àwọn punch, tẹ bá ka àwọn papers lé àná, ẹ ti máa já sí bó ṣe ń lọ. Gbogbo kí yẹn náà lèmi náà ń tẹ̀lé. Oh God. Ọmọ Yorùbá tí ò bá gbọ́n sìn kò lè gbọ́n forever táyé fi máa parẹ́. Mi ní wá bíbá ìwá bá anybody pariwo. No. Mi ní wá bíbá ìwá pariwo. I will just give you the point. Ẹ sọ fáwọn bàbá yín tó sọ pé àwọn olórí tó bá ti mọ̀ pé olórí gidi ni wọ́n ń ṣe olórí burúkú, wọ́n ń ṣe olórí dáadáa, kán lọ play smart game. Kán try láti play international politics pẹ̀lú géèmù yìí. On heads. Ọlọ́run mà ní jẹ́ kó mí mọ́ o. Tó bá yẹ pé nínú re ni wọ́n ni Ọlọ́run ò ní jẹ́ kó bá wọn sunkún o. Tó bá yẹ pé nínú ìkà ni wọ́n náà ni tó ń wẹ́kún wọn lọ́mọ. Gbogbo ẹni bá ń wẹ́kún wa ó máa padà sunkún kẹ́yìn ni. Gbogbo ẹni bá wẹ́kún Sunday Igboho máa padà sunkún kẹ́yìn ni. Yes, but me personally, I don't hate anybody in Yoruba land. Mi ò hate Sanwó-Olú.
tó bá tiẹ̀ wùwà tó stupid dáàdì mi ni màá ṣán wọn nídìí bá ti fẹ́ fọ̀rọ̀ ṣán wọn nídìí wọn lọ wábì kan jókòó sí I don't send him because I'm not a beggar. I'm a musician, and the musician that I be, this is our job. When you are doing wrong in society, it is our right to talk. But nowadays, some musicians, they are now beggar. They don't know their position again. If you remember some musician tó ti lọ, you will know that anything tó bá ti ṣẹlẹ̀ ní world, wọ́n máa sọ àwọn bàbá wa Haruna Ìṣọ̀lá, bàbá Fẹlá Aníkúlápó, no, it's not King Sunny Ade. King Sunny Ade gan, wọn ò tí sí ní position àwọn olóòótọ́ bàbá wa ni wọ́n, but wọn ò tí sí ní position strong in music industry lẹ́yìn tó máa tackle government torí bàbá forí ara ẹ̀ pamọ́. Bàbá oníbàbá náà bímọ torí ìyẹn náà ṣe forí ara wọn pamọ́. Èmi náà mo forí ara mi pamọ́, but a lè máa wò kí ilé wa bàjẹ́ to the extent pé kán máa pa àwọn èèyàn wa. That is why I came out to talk. Tó bá yẹ pé wọn ò pa anybody, tó yẹ pé bí economy ìlú ìṣerí yóò sí nǹkan tó kàn mí, oníkálukú máa ọgbọ́n tó máa fi escape ni. But ìgbà tó ti involve pé kán máa pa àwọn èèyàn, wọ́n máa gbẹ̀mí àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ mi, ó bá kú tán ta ni mo fẹ́ kọrin yẹn fún gan náà. Gbogbo ẹ̀yin olórin tẹ́ ẹ pera yín our godfather, ẹ ṣí sẹ́ǹsì yín náà, ẹ wake up on this way now. Ẹ jẹ́ kó sọ pé ẹ wá tọrọ bárà ni kò ní mínì. Ẹ jẹ́ kó sọ pé ẹ wá followers ni kò ní start ẹ̀ tí ì dì tẹ́lẹ̀. Mo ti release album mi Tàdíréke tó ti ń tà káàkiri kó tó di pé mo bẹ̀rẹ̀ aggregation. So ẹ jẹ́ kó sọ bẹ́ẹ̀ náà sẹ́yìn náà. Ẹ jẹ́ kó sọ pé King Wasiu Ayinde yẹn ó wá followers ni followers tó ti ní tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá ẹ dìde, because bó ṣe ń lọ bí brain game àwọn Fúlàní ṣe ń lọ ó ti strong gan o, ó ti strong o, ó ti strong o. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wà lókè náà ẹ lọ ń fojú wo pé you have your own boys if anything want to happen, but no, wọ́n máa drop bandit tó bá ti di 2022 ẹ ní gbúrò wọn mọ́ rárá. Wọ́n wá kó àwọn kan wá láti Niger lọ́hùn, wọ́n wá kó Nigeria uniform sí wọn lọ́rùn. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn yẹn mọ wiki point, how to face war, how to shoot, how to do everything. Ìyẹn náà fẹ́ wá fi attack yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ pé ẹ̀kan pa Sunday Igboho ló tẹ́ yín lọ́rùn, tán bá ti pa àwọn actor yín nílé yín, tán bá ti jálẹ̀kùn ẹjọ́ kí ló kù fólè, tó lè bá ti ráyè jálẹ̀kùn ẹjọ́ kí ló kù. You that you called yourself Yoruba leader, go and be wise. You need to be wise. Don't allow anybody to lock your people out. Hello, be smart. Now, I will advise you in Yoruba land leaders, all Yoruba land leaders, we advise you all. Don't allow any forces to operate illegal to your people again. Stop wọn. Àṣírí lẹ fẹ́ gbọ́ lẹ́ni. Stop wọn. Kí ni brain game ni o? Táwọn people ìbádẹ̀ ti lè jẹ lọ ní 2023, Yorùbá ti bọ́ sóko ẹrú nìyẹn o. Ẹ gbà bẹ́ẹ̀. Ká lè jagun yìí, kó lè di tiwa. Yorùbá sí Yorùbá ní Sunday Igboho ń try láti ṣe, bóyá àwọn èèyàn wọ́n understand the way yẹn. Táwọn ọmọ Yorùbá tó wá ń wà behind the Fúlàní tó rò pé bóyá wọ́n ń gbádùn lọ́wọ́, ìyàlẹ́ ń jẹ o, ìyàlẹ́ ń jẹ o. Ọlọ́run Al-Quran gbọ́ títóbi Ọlọ́run fi ṣẹlẹ́rìí, ìyàlẹ́ ń jẹ, ìyà tó fine lẹ́ ń jẹ. Ẹ mọ̀ pé àwọn ìyà kan fine tó yẹ pé téèyàn bá ń jẹ lọ́wọ́ kò ní tètè mọ̀ pé ìyà ni. Gbọ̀gbà tó bá ti máa yọ ṣọ́ọ̀kì lẹ́yìn ẹ̀ bim ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé yéè tó bá bá a tó hit ẹ wàá ṣe máa mọ̀ pé ìyà ni. Gbogbo ẹ̀yin tó ń pamper lẹ́ni tó ń fún lówó, tó ń gba bribe, wọ́n bá yín fìyà yín pamọ́ ni, wọ́n sì máa abandon ẹ̀yin náà, wọ́n sì máa kill yín ní secret. Ẹ má jẹ́ ń tàn yín. There's many people like us tó ti call, tó ti gbé owó fún pa, má sọ̀rọ̀ mọ́, wọn fẹ́ rí ẹ online mọ́, get away from this country. Èmi ni mò ń sọ fún yín, mo mọ nǹkan tí mo rí. Yes, because àwa ò allow irú nǹkan báyẹn ni.
kò sẹ́ni náà tí yà wù kò sẹ́ni tí yà wù ọlọ́run bọ́tì ẹni bá ti ní ẹ̀mí ọlọ́run lọ́kàn tó ní human feelings lọ́kàn ọmọ làkejì mi ò gbọ́dọ̀ jẹ̀yà. Ǹjẹ́ o gbàgbé pé tán bá fún ẹ ní nǹkan tó sá lọ òkè òkun, má gbàgbé pé ilé ẹ tán ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ tán torí ẹ̀ lé ẹ dànù yẹn náà, ilé yẹn làbọ̀ sinmi oko. Àsìkò tó bá máa dé wọ́n á ti gbalẹ̀ mọ́ ẹ lọ́wọ́. Open your sense. Open your sense. Wọ́n já látẹnujẹ bàbá mi Débì Larry kò ní bàjẹ́ fún yín sà. Wọ́n já látẹnujẹ wọn ò já látẹnujẹ. A sì ń advice wọ́n sìn kán lọ open sense wọ́n sìn torí tó bá lọ late. Àwọn pípù yìí gbogbo processing tó lọ ń ṣe ní United tó lọ ń ṣe lákàkiri káàkiri all over the world yẹn tí bàbá àwọn leader wa jókòó sí ibà tó ń flex. Wọ́n fowó hùkù yín mọ́lẹ̀ pé kẹ́yìn má sọ̀rọ̀. Wọ́n wá lọ operate bẹ́ẹ̀ ṣe ní subsidy láti wá sí hub ní 2023 ni o. Tó bá ń tọ̀ yín pé don't worry, it's our excellency Tinubu, don't worry, I will help you go and do so in international. I will deliver the message for you. Tá bá ti dé, daddy, wọ́n tàn yín ni. Processing ara wọn náà lọ ń ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, we Yorùbá, we can't hate ourselves. I can't hate Tinubu, but if Tinubu do wrong, ìgbà tán set àwọn ọmọ ọlọ́mọ lọ ní tóge tán pa wọ́n yẹn, inú bí mi, inú mi ò dùn sí bàbá. Inú mi ò dùn lójú ayé yín. Náà ti lọ ń fáyà àwọn ọmọ ìlú yín nílẹ̀ yín tí gbogbo ẹ̀dẹ̀ ń fi orin sí gbogbo wa lẹ́nu pé ká máa kọ pé Èkó ò ní bàjẹ́ o, Èkó ò ní bàjẹ́ o, the Èkó that is no go bàjẹ́ o, that's the Èkó dey enter the security place tó wà high, one of the best place in Lagos State, tó lọ fáyà àwọn èèyàn pamọ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n protest, wọ́n sọ nǹkan tó kàn wọ́n tó dùn wọ́n. Àwọn ọmọ onílùú ẹjọ́ ta lẹ wá ń ṣèjọba lé lórí, ẹ̀dẹ̀ ní ká máa pariwo Èkó ò ní bàjẹ́. Nínú àwọn tó bá ń pariwo Èkó ò ní bàjẹ́ ń sìn, definitely they are a fool because yẹ ti bà Èkó jẹ́ already. Èkó is already break down. Èló lẹ ń ra kíní náà, èló lẹ ń ra oúnjẹ náà, èló lẹ ń ra oúnjẹ. Ẹni tí ò bá ní salary, good salary ń sìn, tí ò ní good capacity ń sìn, ẹ má jẹ́ kí n tọ̀ yín, kò lè withstand the food débi pé ó máa bọ́ ọmọ ènìyàn ẹgbẹ́ again. Alẹ́ àná mo ṣe ń sọ fáwọn boys pé ẹ wá ẹ máa ra máa jẹun ní kó wáyé pé gbà méjì la máa tọ́pù ẹ̀ ń sìn o because èrò pọ̀, understand. Èmi dẹ̀ kàn ń fi ṣan lò ó ni pé àti ìsọmọ olóore lèmi náà náà jẹ́ kí n help àwọn people yìí because if we don't help them they can go in outside to go and thief or to go and do anything. Daddy, mommy, tẹ́ bá ti ń rò ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ máa try láti ro tọmọ ẹnìkejì mọ́ ti yín kí poverty má bàa pọ̀ ńlẹ̀. Ọlọ́run, kí poverty má bàa pọ̀ ńlẹ̀. Now màmá mi yeye Túndé kò ní bàjẹ́ fún yín, mo rí comment yín, everybody mo rí comment yín. Now let me tell you the fact, if you don't, you that you called yourself Yoruba leaders, bóyá Afẹ́nifẹ́re ni o àbí kíní kan o, nǹkan tẹ́ bá wù kẹ́ pera yín, go and stand up and be smart in this game because they already conquer you. Tó bá fi máa da 2022 June July aláìtàláì wọ́n á ti keep short, wọ́n á ti gbé kọ́kọ́rọ́ sí yín lẹ́nu báyìí gbáǹsẹ̀ nílé sọ̀rọ̀ mọ́ because they already press the button. Tẹ̀yin tẹ́ bá ṣì wà láyé tí ń ṣe pé ń tàn àwa o, ẹ̀yin tẹ́ bá ṣì wà láyé o because we don't know. Bóyá wọ́n bá sọ pé nìkan ti kú ni information tán bá fún wa náà la máa sọ, but a kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin Yorùbá leaders o. Eléyìí tó bá dẹ̀ ti bàjẹ́ fún náà kó lọ tọrọ àforíjì o, torí Ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ kì í ṣàwa o. Èèyàn lè ṣàdúrà o, Ọlọ́run ọba ló ní ṣíṣe o. Ó dìpẹ́ndì ìwà tó bá wù làdúrà fi máa ṣẹ mọ́ ẹ lára o. Wọ́n lè máa ṣépè fún ẹ kó máa hùwà dáadáa. Èpè yẹn dẹ̀ ni Ọlọ́run ti mọ bó ṣe máa tọ̀nù ẹ̀, akọ̀yí sí prayer lé ẹ lórí ni. Ẹlòmíì dẹ̀ ni elépè ni wọ́n dẹ̀ fojoojúmọ́ ṣàdúrà fún, má jẹ́ ń tàn ẹ́, tán bá ṣàdúrà yẹn fún ẹ Ọlọ́run tí mo bó ṣe máa change ẹ̀, ayé ìsépèlé ẹ lórí torí ó mọ̀, Ọlọ́run bá mọ̀ ẹ́ jù ra ẹ lọ, ó mọ̀ ẹ́ ju ẹni tó ń ṣàdúrà fún ẹ lọ.
you can see vision but you can't see in and out. The visions come from dream and come from maybe ìfúnra tó bá sọ pé I notice this thing, ara fún mi pé nǹkan báyìí, ara lè fún ẹ pé nǹkan báyìí, but ara tó fún ẹ yẹn ò ní explain fún ẹ délẹ̀ láyé until ìgbà tó bá lọ ṣe processing ẹ̀ tó bá sọ pé ó lè nìyẹn pé ara fún mi náà bó lè ní bọ̀bọ̀ yìí, kó o tó decide and accept pé ó lè ní, wàá kọ́kọ́ ṣe kí ni, bó bá ṣe ń gbẹ́sẹ̀ ìwọ náà wàá máa tẹ̀lé, wàá máa ṣọ́, wàá máa ṣe until ìgbà tó bá tún gbámú lọ́rùn ọgbà so ó lè ní ẹ, you understand, bọ́n ṣe ń play game nìyẹn. Tẹ́ ẹ bá mọ láti play game yín sà, a máa explain fún yín because bó ṣe ń lọ ń sìn now, because ara nǹkan tí mo ń ṣe yìí politics game náà ni, máa farabalẹ̀ tẹ́lẹ̀ bá gbọ́rọ̀ tiẹ̀ wá máa dúró báyìí máa wò ó Saidi ò sọ̀rọ̀ ní màá I will answer you soon, I'm coming, má wọrí, mo lè kọ́ ti fóònù ẹ̀ kí n sọ pé màá bá sọ̀rọ̀ later, mi ì ní bá sọ̀rọ̀ later, màá lọ ṣe investigation lórí ọ̀rọ̀ tó gbé wá fún mi yẹn náà kí n tó fún lésì, because when you have sense tó ń bá sọ̀rọ̀ immediately kọ́ ló máa fèsì, tó o bá ti confam ọ̀rọ̀ tó ń sọ yẹn pé real ni, farabalẹ̀ kó tó ń sọ fún ẹ kọ́kọ́ lọ go through ẹ̀ náà kó tó wá gbé síta pé I answer you, because tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó o dẹ̀ answer straight, definitely you are one of their fool, because fool can talk to fool. But tó bá sọ̀rọ̀ ẹni yẹn lè fẹ́ fi tiẹ̀ síwájú kó fẹ́ fi gbọ́ tẹnu ẹ̀, kó tó jábọ́ kó tó bẹ̀rẹ̀ sí jam talk, then go back, go and play your smart game before you talk anything. Ìgbà tí à ń jáde tá a fẹ́ máa ṣe kámẹ́rà, àwọn èèyàn sọ fún wa pé stop this guy, stop this. Àwọn tó mo wá lọ wo ìgbà tí mo jáde tá a ń lọ káàkiri yẹn tá a post ẹ̀ sí social media yẹn, àwọn tó sọ fún wa pé àṣehàn wa pọ̀ jù, ṣó yẹ ká máa ṣàṣehàn, tún believe pé the same àwọn yẹn ló tún bú wa nígbà tá a post anything sórí social media mọ́. Ó wá yà mí lẹ́nu, mo wá fọ́ pé ó ti yé mi, mo ti understand. But ìyá Esabod ìyá Esabod ò kì í ṣe Yorùbá lè dáa, ọmọ ọlọ́mọ ń tajà tí ẹ fi ìyá Esabod ilẹ̀, ọmọ ọlọ́mọ ń tajà tí ẹ ní àwọn aṣẹ́wó àwọn kìíní yẹn ó lóògùn wọn lọ́wọ́ tó máa ń fún wọn, so ẹ fi yẹn lẹ̀, ẹ fi ìyá Esabod ilẹ̀. Ìyá Esabod gan ò kì í ṣe social media presenter, ó ń tajà tí ẹ ní, ẹ fi ìyá yẹn lẹ̀ jàre, ẹ má dárúkọ ìyá yẹn jù ẹ torí Ọlọ́run, mi ì bú ẹ̀yin tẹ́ dárúkọ ẹ̀ bọ̀, ẹ fi ìyá Esabod ilẹ̀. Kì í ṣe àwọn aggregators ni mo, kì í ṣe àwọn presenter, kì í ṣe àwọn aggregators mo ń sọ̀rọ̀ lórí àwọn Yorùbá leader, and I'm about how they will play their game to be very smart. That is what I came here this morning to say. Báwo lẹ ṣe fẹ́ play game yẹn tá bá ti wá gbà pé ẹ máa ṣe election ẹ máa ṣe, ẹ̀yin àgbààgbà àwọn mistake tẹ́ ti ṣe ẹ lọ tú ara yín ṣe, ẹ gbàgbé gbogbo ojú, ẹ lọ visit lágbájá, gbogbo àwọn tẹ́ lọ visit yẹn ti mọ̀ pé èèyàn burúkú ni yín o, wọ́n mọ̀ pé ẹ ti ṣe nǹkan tí ò dáa o. Ṣé mọ̀ pé bàbá wa Tinubu iná ló fa trouble sí wa lọ́rùn torí àwọn náà gbé Fúlàní wá from nowhere kó wá jọba lé wa lórí. Power bàbá Tinubu ní tí Buhari fi wọlé o. If it is not because of bàbá wa Tinubu, Buhari can never make it. Ibo ló fẹ́ gbà wọlé. But bàbá wa a rẹ̀ ti believe wọn pé nǹkan tí dáàdì bá ti sọ nínú ilé ni, tí dáàdì bá ní àwọn fẹ́ jẹ ọ̀lẹ̀ yẹn náà ni gbogbo ilé máa jẹ nítorí pé wọ́n máa ṣe é lójú kan ni. So ìgbà tí wọ́n ti sọ pé ó dá o, àwa dẹ̀ ní the right person tó yẹ ká listen sí gbà yẹn, ẹ má bínú pé mo sọ̀rọ̀ yìí o, the right person tó yẹ ká listen sí gbà yẹn Ọbásanjọ́. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ ńgbà yẹn a mú bí ọ̀tá, listen sí torí bàbá yẹn jáde ńgbà yẹn ó sọ̀rọ̀, bàbá yẹn náà bàbá lè máa ṣe kúṣẹ́ yẹ, understand mi mọ̀, but bàbá sọ̀rọ̀ ńgbà yẹn pé ẹ tẹ̀lé ní báyìí but listen mọ́ torí tá bá ti rẹ́nìkan tó ṣẹnu dúdùn fún wa wá gbọ́n Yorùbá gbọ́rì ajẹ́ nìkan tó Yorùbá dá níwà gan, ó dá lẹ́yà gan tó yẹ pé Yorùbá dùn mú. Òun làwọn pípù ṣe wọlé sí wa lára, wọ́n fara balẹ̀ wọlé sí wa lára ni ó ti wá bú wa lọ́wọ́ la ṣe ń pariwo. Now wọ́n wá play smart game kan tó fọ́ọ̀nì sí mi, wọ́n wá dá Yorùbá sí méjì, wọ́n ṣe àwọn kan lọ́ta ara wọn, wọ́n ṣe àwọn kan lọ́rẹ̀ ara wọn.
now Yorùbá tó bá ṣe ń gbádùn sìn bro wọ́n ṣe ń scam ẹ lọ́wọ́ ni ayé àdá bọ̀bọ̀ yìí ní wàláì scam in 2015 he confused us he confused everybody confused me too but I don't dìbò because ẹmọ tó bá wo wájú pẹ̀lú bí géèmù yẹn ṣe ń lọ àti mi ìdìbò wàláì mi ìdìbò fún party láti 2015 the voters card mi wà lọ́wọ́ mi it can make me proud but mo máa fi ń ṣí bóyá mo fẹ́ lọ ṣí báǹkì kan àbí mo fẹ́ lọ ṣí nǹkan kan tán nídìí id card kan tí mo fi voters card yẹn ṣe nìyẹn because I can't just be disturbing myself màá sọ sára mi sórùn àtúwá sára wa sórùn tán àtúwá máa ké pé ẹ bá wá gbé ẹni tá a dìbò fún ẹ bá wá lù jáde ọlọ́run má jẹ́ ń kígbe òṣì wàláì ọlọ́run má jẹ́ ń kígbe orí ibú pọ́tì $1 is 550 naira. mo ń follow gbogbo kọ́mẹ́ǹtì yín ẹ̀yin olóríire mo ń follow yín gbogbo kọ́mẹ́ǹtì tẹ̀ ń kọ́mẹ́ǹtì mo ń follow everybody Adékúnlé Dami ayé àdá gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ́ǹtì dáadáa síbí oríire kò ní ṣẹ̀yìn yín ojú yín ló máa ṣe you understand èmi náà mọ bó ṣe ń lọ mi ìfẹ́ mention gbogbo àwọn issue torí tá a bá sọ pé ká máa ka issue country country gangan fúnra ẹ̀ ó ti spoil so anything can nígbàtí kíní ojú bá bàjẹ́ gbogbo ara tó kù nǹkan tó bá sọ pé wọ́n gé orí kúrò lára ẹjọ́ sára tó ṣẹ̀ṣẹ̀ lè rìn ni ẹsẹ̀ ò lè rìn tó bá ti gé orí kúrò lára náà so a sọ pé country ò dáa dọ́là ìbátẹ̀ wá di 1,000 kìíní báyìí ìbátẹ̀ di $1 ìbátẹ̀ di $1,000 naira ń sìn gbogbo ala ti mọ̀ pé kò dáa tẹ́lẹ̀ so anything can spoil inside mi tiẹ̀ wá complain bí ìlú ṣe rí that one is not even concern me now you understand put everything into social media because it's an evidence for future no no brother Adekilekun Taiwo I will not a little that I can put here only mo put here I will not put everything to social media because some enemies here tó ti gbówó fún pé ṣàwà pẹ̀lú wọn tó bá ti ń ṣe prógrámù yẹn wọ́n máa rò pé àwọn ní views lójú ara wọn ni wọn ò ní mọ̀ pé àwọn ọlọ́tẹ̀ ló farapamọ́ ẹ má worry pẹ̀lú put everything ẹ má worry everything náà ni mo ń put yìí you understand so ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ jọ̀ọ́ o ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe o torí èní kọ́ torí ọ̀la ni o torí èní dẹ̀ tún ni because all those people they are working every day against Yoruba land and against Yoruba leader you don't know forget the money they are giving you from Abuja as salary oh God wọ́n ti mọ̀ àwọn Fúlàní ti mọ̀ pé tí gbogbo Yorùbá bá accept láti go to one place wọn tó bẹ́ẹ̀ mi wọn ò gbé lọ́ ṣe kọ́kọ́ fẹ̀yìn kan pamọ́ tó kọ́kọ́ ń fún yín ní oúnjẹ tó kọ́kọ́ ń fìdí yín pé má sọ̀rọ̀ pẹ̀lẹ́ ìwọ gbà ń tiẹ̀ má dá wọn lóhùn àwọn tó pariwo yẹn lọ́nà ń pa wọ́n fi ń parọ́ ni wọ́n parọ́ mọ́ wa ni má dá wọn lóhùn jàre ọmọ dáadáa wọ́n ti mọ̀ pé tán ìgbà tán bá fi máa hìtì àwọn yẹn tán wọ́n á kàn padà sórí wọn wọ́n á kàn tó bá sọ pé kò dìde sọ pé you are the one that tell me to sit down here you now tell me to start àwọn dìde àbò olóbùkún ni dídé jọ àti lé ẹ now tó bá ti wá fẹ́ lé ẹ yẹn àwọn tó yẹ kó mọ́ra kó ṣàlàyé fún pé lágbájá wọn wà sílẹ̀ ṣèbó ti fún wọn sáà ó ti fi jẹkújẹ fún wọn ní chance kan pa wọn náà àwa kẹni tó máa sábà géèmù tó ń fi wá play tó ń fọmọ Yorùbá play síra wọn nìyẹn ẹnìyẹn wà ní choice mọ́ the next thing náà ni pé okay o you tell me to stand up má dìde ọlọ́run á da olè ní ẹ kò sọ ọlọ́run ọba kankan tó máa da because they tell you before pọ́ọ̀rùn yabọ̀ kò sọ ọlọ́run kankan tó máa wá down time yẹn torí most of àwọn tó ń ṣépè léni áàfù wọn ti jẹ ìjẹkújẹ rí èpè wọn lè pè wọn ò ṣe ṣiṣẹ́ ṣó o lè búra ní gbangba kó o fi gbogbo nǹkan búra pé èmi ò lágbájá omi ìgbà àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnìkankan to go against my land wọ́n tó bá ti lè fògùn búra ẹ̀ màá sọ pé yes orí ẹ̀ wà ń bẹ̀ you good most of our agitators táwọn wà ní Yorùbá nation àfùwà gan ti gba bribe
wọ́n ti gbà confam gbàgbé bóyá ṣẹlẹ̀ ṣé torí pé mo kì í wá sí ibà láti tackle anybody because there is nothing concern me with anybody because we are not the same category. I'm an entertainer. Lẹ́yìn gbogbo bí òsìwòsì bá lọ studio mo wà máa bẹ̀rẹ̀ music mi mo lè release album láàárọ̀ ọ̀la. That is why mo fi wò pé let me just do my own for my people. I don't care with others. I don't care. That is why you don't see me to do video call and put it for program. Èmi àti lágbájá ń sọ̀rọ̀ à ń ṣe kinní kan. No kò sí nǹkan tèmi àti lágbájá fẹ́ sọ kó ní kálukú lo knowledge ẹ̀ níbi tó bá wà. Tó bá ń sọ̀rọ̀ pé aggregator ń sìn, yes, I can be part of the team but I'm not the part of the team. I just came here to do my own. Ìrìn àjò tí mo rìn gan yàtọ̀. Ó yàtọ̀. Olórí ọ̀rọ̀ Yorùbá nation ìrìn àjò tèmi Saheed rìn àwọn tó mọ̀ sí ìrìn àjò yẹn wọ́n wò mí lọ́wọ́. Ìrìn àjò tí mo rìn yàtọ̀ because I still have some interested to feed some people. Understand? Mi ìdẹ̀ ni wá sí ibà wá béèrè donation láyé. I can ask for donation bí mo fẹ́ ra anything but mi ní béèrè donation pé mo fẹ́ lọ mo ń lọ lábí lágbájá mo fẹ́ lọ I have my own way. Tọ́lọ́run bá ṣàánú mi mo lè receive show million plus nsìn so owó yẹn náà mi ní dá sórí I will take it do some things. Mo kì í yẹ sọ pé kí n má ra aṣọ lóòótọ́ mi ti ra aṣọ nínú ọdún yìí bí mo ṣe wà aṣọ ẹyọ kan mo fi Ọlọ́run tẹ́lẹ̀rí mi ti rà nínú ọdún yìí bàtà ẹyọ kan mi ti rà nínú ọdún yìí but I can proud how many people tí mo yálé wọn tán ṣe àdúrà fún wa lọ́dún yìí. I can proud the achievement of my movement nínú ọdún yìí but I can't proud of the cloth or anything but I don't regret. Tí n bá ra aṣọ lọ́dún mẹ́wàá síbí aṣọ ṣì máa wà tí màá máa wọ̀ mí lè wà kísà láéláé because this way mo mọ̀ pé tí ìlú yìí bá padà dá màá padà benefit inú ẹ̀ 100% torí pé ayé ò ní gbàgbé mi gbà yẹn ẹ tó bá dẹ̀ gbàgbé mi náà kàn gbàgbé mi but Ọlọ́run kò ní gbàgbé mi. That is my own belief tí mo fi ń ṣe tèmi. I know God will never let me regret on this movement. Forget about pé politician kan pa ẹnìkan lọ pa ẹnìkan nílé kí náà ṣe fún yín. Àwọn wá sí ibà ń sọ̀rọ̀ ni ẹ̀yin náà ẹ bọ́ síta kẹ́ sọ̀rọ̀. A ní láti bára wa jà, a ní láti ránkú síra wa. A sọ̀rọ̀ ni ìwọ náà sọ̀rọ̀ náà kò lè. So ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ sọjí o ẹ wáìsì o ẹ tí ìgbọ́n o ẹ yẹ̀yẹ̀ fẹ́ lọ gbọ́n ni o. Tẹ́ bá rò pé I'm going to èmi kábíyèsí kìíní kan I'm going to Abuja to go and see Buhari. Buhari ló lọ ń rí. Buhari ò wá sílẹ̀ Yorùbá láti wá rí ìwọ o bọ̀ tó bá fẹ́ ṣe campaign ó lè wá sílẹ̀ Yorùbá láti wá kó yín lómi ọbẹ̀ jẹ. Buhari ń lọ sí international lọ tẹ bọ́tìn tiẹ̀ ni o. Apẹ̀kọ́ máa kí ló ló máa tó gbọ́n tí ò bá jára ẹ̀. Ẹ má lọ Abuja mọ́ o ẹ̀yin náà ẹ máa lọ outside country yẹn kẹ́ lọ máa tẹ bọ́tì yín o gbogbo ẹ̀yin àgbà Yorùbá mò ń sọ fún yín báyìí. Àmì o ẹni tó ṣàdúrà pé wàhálà wa ò ní jásá sàn àmì Mrs. Ọmọlára Ìyábọ̀dé Àjàlá Mrs. ló máa jẹ́ gbogbo yín náà ni Mrs. bàjẹ́ jọmọdé ni. Hausa wáìsì ẹ̀kọ́ ń wò wọ́n bí mumu ni wọ́n gbọ́n. Ẹ̀yin àgbàgbà Yorùbá dìde ẹ̀yin náà ẹ ṣí brain yẹn jọ ẹ ṣíwọ́ kẹ́ yé takò àwọn ọmọ yín mọ́ géènì yín kọ́ nìyẹn ẹ ń takò àwọn ọmọ yín Sunday Igboho yẹn kíní kan ní ṣé yẹn ló kulẹ̀ ayé yín báyìí ni táwọn málà àwọn Fúlàní tó dẹ̀ ń pàmpà àwọn ọmọ wọn tó ń ra weapon ńláńlá sí wọn lọ́wọ́ tó ń invest fún wọn wọ́n ṣèlú wọn dáadáa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ jókòó sí di ọ̀tẹ̀ pé kẹ́ máa bọ́mọ yín ṣọ̀tẹ̀ bàbá mi àti ẹ̀ máa bọ́mọ ẹ̀ ṣọ̀tẹ̀ nínú ilé ibi táyé Yorùbá mi bàjẹ́ dé ṣọ́mọ mi yẹn ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ ni. Bàbá tó bá ń ṣépè fọmọ òun ṣe bàbá gidi o na useless father. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ ara yín ẹ ṣíwọ́ kẹ́ máa rojọ́ káàkiri abẹ́lẹ̀ ẹ dìde international ẹ dìde full loaded ẹ dìde ẹ rọra yín lọ́wọ́ ẹ kọ́kọ́ block way tó wọ́n máa fi máa wá láti ilẹ̀ Yorùbá lọ sí Àbújá ẹ block ẹ̀ dànù ẹ jẹ́ kó máa yé wọn pé àwa la nílùú bàbá wa kò sẹ́ni tó lè pàṣẹ ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ ń bẹ̀ gbogbo àwọn góòdì wa tó ń wà lọ nílẹ̀ Yorùbá ẹ block way yẹn dànù ẹ láwọn pípù yìí dànù kò gbà yín ní ìṣẹ́jú kan tẹ́ bá rẹ́dí àti ṣe ẹ má rò pé ń benefit ń bẹ̀ ń bọjọ́ láyín jẹ́ ni
torí wọ́n ti mọlẹ̀ yín dáadáa tẹ́ ẹ bá lọ lẹ́ni àti káwọn ọmọ yín lè take over wọ́n máa sọ fún ẹ pé kí ni opportunity tó yẹ káwọn bá bá ẹ kán rí wọ́n ti fi ìjẹkújẹ wọ́n ti fi fáwọn láàyè kò wá ní sáyè fọmọ ń bẹ̀ mọ́ ni Fúlàní bá gbà lù yín. Ó yá ẹ wá sọ fún mi, ṣé mi mo wá ń ṣe yín gbà yẹn ni àbí ẹ̀yin lẹ̀ ń ṣe ra yín? nú ẹ jẹ́ kájọ tó o, ẹ jẹ́ kájọ sọ báyìí torí Saheed Ire ló lọ ń wá góòdì táwọn Fúlàní ń wá àbí Saheed Ire lọ̀gá kọ́sítọ́ọ̀mù àbí àwọn máa wá sí bíbá ẹ̀ àwọn máa sọ ti wá àwọn yẹn kan máa bú wa àwọn táwọn fún yín ní orientation bó ṣe ń lọ àwọn kan máa bú wa. Continue boomies, I like it when you boomies títí ẹ bá ti bàjẹ́ ńlé wàá tó bá létà wàá ṣe wàá wò pé bọ̀bọ̀ ilẹ̀ ń sọ lọ́jọ́ yẹn adẹ̀ ń bu ni o sẹ́ǹsì àṣẹwàá sí nígbà tí gbogbo ẹ̀ bá ti bàjẹ́ ó sì bẹ́tà báyìí lóòótọ́ ó ti worst but ó sì bẹ́tà báyìí tá bá tètè wá solution sọ́rọ̀ ara wa àwọn ọmọ Yorùbá ó sì bẹ́tà báyìí yín àgbààgbà Yorùbá torí yín mo ṣe wá sí bíbá yìí o torí yín mo ṣe wá bíbá ilé ni torí yín ni mo ṣe wá bíbá ilé ni ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe tó bá ń pòkọ ìbànújẹ́ fún yín páwọn ọmọ yín ò ṣe dáadáa ẹ má gbé mu ẹ dànù ọmọ ò ṣe dáadáa ó ní kí n má kú ọmọ ò ṣe dáadáa ó ní kó lè má wọlé mi ṣọmọ ò ṣe dáadáa nìyẹn ọmọ ò ṣe dáadáa wọ́n ní kó má pa wá mọ́ nílùú bàbá wa àwa àgbààgbà ẹ̀yin àgbààgbà ẹ̀dẹ̀ lajúlẹ̀ wọ́n dẹ̀ ń lépa ọmọ yín kiri ọmọ yín ní Sunday Igboho ọmọ dáadáa dẹ̀ ní Sunday Igboho tó ń sọ fún yín pé tẹ́ ẹ má kú tẹ́ ẹ má dànù. Èmi ò ní bá yín ṣe prógrámù useless program tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tó ń sọ pé àwọn ṣe prógrámù yẹn kí ló kàn mí pẹ̀lú prógrámù òṣì táwọn máa waste data àwọn èèyàn. Ibi máa wá ìgbà máa sọ key point fún yín nì wọ́n bá sọ pé Saheed Ire you are talking too much thank you and I will keep talking the too much. When I too much if the too much want to spoil your career in your land you will know that Saheed Ire was not talking too much. Orí ẹ máa pé ṣó náà gbọ́n ni. This point ṣẹ́rí life tá a wà yín sìn life to play smart ní ẹ̀yin àgbààgbà Yorùbá o ẹ dìde sáwọn ọmọ yín o tẹ́bà á dìde sáwọn ọmọ yín fine ẹ sit down ó máa yà yín lẹ́nu pé orí èékánná ló máa fi yọ àga nídìí yín tó máa ṣan lé yín lórí nígbà tó bá ti pa àwọn hero yín tán àwọn tó yẹ pé àwọn gangan ní guidance yín àwọn ọlá àwọn bàbá Sunday Igboho àwọn tó sì jẹ́ kílẹ̀kílẹ̀ nílùú ọlá àwọn yẹn náà tí ṣe ráyè hit yín nílẹ̀ Yorùbá ẹ̀rín yín pa mí tó bá ti yọ ṣọ́ọ̀kì mọ́ wọn lẹ́sẹ̀ tó bá yẹ kó wọn rí bàbá Awólọ́wọ̀ pàǹgbà yẹn ni tó bá rí bàbá Awólọ́wọ̀ pàǹgbà yẹn let me tell you the fact Fúlàní ò ní ráyè dé stage tán dé nílẹ̀ bàbá wa yìí wà láìtàlà ìwọ̀n ní rí chance ẹ̀ bọ̀ inú yín dùn gbà yẹn ìgbà tó fẹ́ pa bàbá Awólọ́wọ̀ Fúlàní wọ́n tún wá ṣe é débi pé wọ́n tún wá lo Yorùbá as adájọ́ fọ́mọ Yorùbá Ọlọ́run ò ní dáríjì adájọ́ yẹn láyéláyé Ọlọ́run ò ní dáríjì ìran ẹ̀ láyéláyé ìran ẹ̀ máa sọ́fà kú ni wọ́n tún wá lo ọmọ Yorùbá ọmọ I don't care you can come and carry me you can even kill me I'm ready before I came out to dey talk I'm ready before I don't care I'm at home. Wallahi mi sálọ bí kankan I will not run go anywhere anything you want to do you are free but ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ní tó lóhun I will tell you ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ní tó lóhun when you are killing us one day is one day that you cannot have any opportunity to be killing us again. Yes, one day is one day àwọn tó bá ti lọ ń gbà yẹn tó bá pọ́lọ́ tàmí náà wà nù wọn yes iná lè láì wà iná lè lọ jíun ọ̀dọ̀ Ọlọ́run bá náà ní gbogbo wa ti wá tẹ́lẹ̀ adáyé tán là fẹ́ lọ mọ́ you understand you tó wá fẹ́ kó gbogbo ọ̀rọ̀ ilé ayé tó fẹ́ sọ gbogbo ayé di ti ẹjọ́ torí Ọlọ́run má kú mọ́ ọjọ́ tó bá dẹ̀ ti kú make sure pé kó gbogbo property ẹ̀yẹn oko sáyà báyìí káwá wo bí bẹ́ẹ̀rì ẹ̀ ṣe máa tó bí alẹ́ 100 ló kọ́ wọ́n máa wá rulé 100 yẹn lé ẹ lórí nínú sàárè yẹn wàá mọ̀ bí tára ẹ kù sí dèdèrìn olóṣì ń kọ́rọ̀ jọ. They are telling you the facts bọ́n ṣe ní padà kó àwọn ọmọ ẹ lẹ́rú nígbẹ̀yìn ayé ẹ ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá à ń bá yín sọ̀rọ̀ bọ́n ṣe ní padà kó àwọn ọmọ yín lẹ́rú nígbẹ̀yìn ayé yín ẹ wá jókòó sórí ìjẹkújẹ ẹ má jẹjẹkújẹ yẹn mọ́ ìjẹkújẹ ò sí lọ́rọ̀ tó wà ńlẹ̀ I'm telling you àwọn kan ní Saheed ṣe mọ̀ pé o ti ń jò díẹ̀díẹ̀ mo ní báyìí ìbàdí mi jọ jẹ́ kí n jò má sọ yẹn fún mi tí bá fẹ́ jò jẹ́ ń jò tó jọjọjọjọ torí Ọlọ́run ayé máa sọ pé Saheed sọ tiẹ̀ ń gbà yẹn torí mo mọ̀ pé nílé ayé yìí
all over the world orúkọ èmi Saheed Ire náà ò lè parẹ́ títí láíláí torí pé àwọn èèyàn kógò sójú they will say ọ̀bọ̀ yẹn dẹ̀ sọ tiẹ̀ ń gbà yẹn adẹ̀ ń wò pé bí àwọn kékeré ni o torí èmi nìkan mo ló dà pé mo kéré jù nínú àwọn aggregators. They are telling you now ẹ̀jẹ̀kújẹ ò sí nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe competition wọ́n fún lágbájá lówó àwa ò gbowó tiwa àwa ò ṣe kí ní ẹ kó ṣì ẹ má ṣe gbogbo rọ́bìṣì tẹ̀ ń ṣe yẹn mọ́ ẹ fi lágbájá lẹ̀ lọ́ máa fún lówó ẹ̀yin náà ẹ létí yín káàkiri ṣé bí ń pa yín náà tẹ́lẹ̀ ni à ń sọ̀rọ̀ bí báwo ni kíní ṣe máa ní tẹ̀síwájú tá a ṣe máa bọ́ kúrò lóko ẹrú gangan mà ní wiki point nǹkan gangan tá a máa torí ẹ̀ wá sórí social media náà báwo la ṣe fẹ́ ṣe ń sìn báwo la ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jẹ́ ká jọ sọ báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìbáyìí tí òfin ní bú wa lọ́wọ́ táwọn pípọ̀ yóò fi ní padà kọ́ńkà wa tó fi ní papà mọ́ọ̀dì wa at last and the end did you remember pé gbogbo ṣé ó ṣe jẹ́ ọmọ Fúlàní wo ló kàwé tán ní abroad tó wá dé sílẹ̀ bàbá ẹ̀ tán dẹ̀ mú tán dẹ̀ fáyà ẹ̀ tó dẹ̀ kú iṣẹ́ ẹ̀yin àgbààgbà ẹ̀ observe pé àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò náà ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ kẹ́ ní good background so that foundation yìí ò ní lè strong. Ó ga o tí báyẹ̀ pé gbogbo àjọ ń rò bí mo ṣe ń rò ìní ọ̀rọ̀ mi dẹ̀ máa yé wa dáadáa o àbí tí ò bá dẹ̀ yé yín náà then play my video to someone that get sense pé bọ̀bọ̀ yìí sọ ọ̀rọ̀ rọ́bìṣì kan ò bá mi gbọ́ a dẹ̀ sì máa réyàn tó máa sọ pé àbọ̀bọ̀ yìí ò dẹ̀ sọ rọ́bìṣì o wọ́n náà fojú wo bó ṣe ń sọ̀rọ̀ yìí náà ẹ jẹ́ ká jọ rò ẹjọ́ nǹkan tí mo ṣe ń bẹ̀bẹ̀ báyìí ni pé àwọn people yìí ń tẹ bọ́tì everyday ọlọ́run ló ní kán já weapon tó ń gbé bọ̀ láti US yẹn ọlọ́run ló ní káwọn èèyàn kán tètè get plane yẹn kán dá dúró now nísìn kí ló fún wa ní assurance pé wọn ò ní padà gbé plane yẹn dé bíbá weapon burúkú yẹn how many billions kò sí WhatsApp mi bíbá kò sí WhatsApp mi nínú àwọn fóònù n bá fi hàn yín gbogbo yín náà ló yẹ kẹ́ ti rí billions and Nigeria will go Nigeria government will go outside to go and borrow money but dem get money now to buy weapon against their people against Yoruba and Igbo but boya maybe they want to sign something abi they want to do something they will go outside country to go and borrow money. The money that we citizens don't send them to go and borrow, then we borrow them. Any country borrow Nigeria government money, you are just wasting your time because nobody send them. Did you hear how many billions tán fi ra weapon wọlé láti wá attack láti wá gbé against yín? Ẹnu ọjọ́ mẹ́ta iná gbé copter kan wá sí Lagos State o. Copter yẹn ayé yẹn ọwọ́ ẹ̀ tó fi táìpù oye tó fi ra nọ́fíù ayé àdá nọ́fíù ìrètí ọwọ́ ẹ̀ tó fi táìpù oye owó tó fi ra ẹ̀ ọwọ́ ẹ̀ wà fi ṣe nǹkan rí láyé ẹni because mo ti ń wa 8.7 million dollars wàá ṣoríire ọmọ nọ́fíù ìrètí ara àwọn ọmọ ọkọ ni ẹ tó bá tiẹ̀ ti bú mi rí mo dáríjì ẹ̀ $8 million. Did you know how much? The $8 million. Let them share it 1 million naira to each house in this Nigeria country. We know that everything will better okay more than this. And Nigeria, we want to do something, then we go and borrow money in outside and gbagba yóò bá ẹ̀ tí gbọ́n náà. Ṣé ẹ̀ tí ẹ má bínú pé mo sọ pé ẹ̀ tí gbọ́n. Mo fẹ́ béèrè question. Ṣé ẹ̀ tí gbọ́n ni àbẹ́ ẹ̀ tí gbọ́n? Ṣé ẹ̀ tí jí? Tẹ́ bá ti jí nǹkan tí ò dá orun ìyàlẹ̀ ń sùn yẹn o tẹ́ bá ti jí o bọ̀ tó bá yẹ pé ẹ ti jí ni ẹ kú oríire ẹ káàbọ̀ sílé ayé kẹ́ wá lọ think well bọ̀ tó bá yẹ pé ẹ ti jí orí òṣì orí burúkú lẹ̀ ń sùn yẹn o. Ẹ̀yin náà ẹ lo agbára tó wà lọ́wọ́ yín ẹ̀yin náà ẹ lo ọgbọ́n tó wà lórí yín ẹ lo ète tọ́lọ́run fún yín tẹ́ fi ń ta àwọn ọmọ yín nílẹ̀ Yorùbá ẹ lò ó fún against àwọn Fúlàní wọ̀nyí ogun ti dé ẹ̀ tí ìfúnra ni ọbọ̀ olórí mi máa kó bàtà báyìí ó máa kó sẹ́yìn aṣọ sáré báyìí tí wàhálà yẹn bá dé ni à ń sọ pé àfẹ́ wàhálà àwọn pípọ̀ ìmúra ogun dè yín nígbà tí ní state government ò lè kọ lẹ́tà bá ṣe máa survive nílùú tó wá lọ kọ lẹ́tà pé kó pa Sunday Igboho the former chief of staff ó lọ visit the Benin president to against Yoruba people and you sit down there you are still looking
Say, did you know that if they kill this one, they will still target another person? Pé okay, eléyìí náà ló tún kù tó tún lè defend àwọn èèyàn ẹ̀, jẹ́ ká tún ṣọ́, jẹ́ ká tún ti problem bọ̀ lẹ́sẹ̀ ká bá ṣe máa pa wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan nìyẹn. Bó orí wa Ẹlẹ́dàá wa kò ní jẹ́ kán pa Sunday Igboho ọmọ Adéyẹmọ, wọn ò dẹ̀ ní pa èmi náà, wọn ò ní fẹ́ jẹ́ ẹnì kankan wá ṣe tutù lágbára Ọlọ́run. Mo ti wo social media láàárọ̀ yìí, gbogbo àwọn tí mo bá WhatsApp mi ti ẹ̀ dá wọn lóhùn, mo gbá WhatsApp dànù. Mo sọ fún ìyàwó mi mo ń lọ program, ó ní èyí tó lọ́mọ ọlọ́mọ náà ń bẹ̀rù program tí mo ń ṣe. Mo ní wo fọkàn balẹ̀, má wọrí, gbogbo nǹkan ìní mi ayé lónìí, ayé àtọ́jú ẹ̀, tọ́lọ́ta mi bá bọ̀ mí ní lọ because mi ìwùwà tí ò dáná, mi ì dẹ̀ lọ attack anybody ní now. So what I do for you that you say you want to come and kill me? I don't do anything now. But anything you think say I do, just write it, text me message, what I do, I will apologize to you. That's it. She's fear. Yeah, kí ni mo tún ti ń lọ program báyìí, kíní kan, stop kíní náà, but I will not stop it now. Because God can never leave us. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ sọ jí o. I don't do this program because of another language o. But we can support Igbo people. But we, Yoruba, we are very important and we are the one of their target because Yoruba, we are very powerful people. We are very powerful. They know. That is why they take over our traditional rulers, our traditional people, our strong people. They are giving them money to keep short. They are now follow them to know all our waking point. That is what people don't know. After they know all our waking point, they will now take over. Ọmọ Yorùbá tí òrònú ti sọnù, ẹjọ́ torí Ọlọ́run, jẹ́ ń pa yẹn tì, movement mi tí mo ṣe káàkiri, ẹni tó bá nífẹ̀ẹ́ lọ́kàn ara ẹ̀ láti support, mo fẹ́ ra bike, kì í ṣe ọ̀kadà táwọn èèyàn ń gùn torí ìjọba Èkó ya wèrè gan, task force máa gbé bí young small bike yẹn táwa méjì bíi mẹ́ta ta lè wà ń bẹ̀ ta lè máa fi rin movement wọn. I want to buy it. Anybody tó bá ní interest láti support mi, mo invite yín. Ẹni tí ò bá ní interest jọ torí Ọlọ́run má wulẹ̀ bú mi. Bá ṣe ń gbọ́kadà káàkiri tá a máa débì kan, a máa sọ pé committee a máa fẹ́ target ibì kan ní 11, a máa ti gbéra láti 7 ká tó kúrò bus stop kan gbọ́kadà síbì kan, táìmù yẹn á ti lọ. Ká tó gbúdé mọ́tò, ká tó débò míì náà, táìmù á ti lọ. Some target mi la máa miss. So mo dẹ̀ wá wò pé ìgbà tí mo ti ń sọ̀rọ̀ Sienna yẹn, wọ́n ní Sienna tiẹ̀ ti wá wọ́n báyìí ṣe wá 2 or 3 million plus. But bóyá kí n dọ̀ ara ọlọ́wọ́ ọ̀bùn ká mi jẹ́jẹ́ tó jẹ́ bóyá baby machine àbí power bike tí ó ṣe 700 800 má sì rí yẹn, má yìí rí yẹn tó dẹ̀ da táyàwá méjì mẹ́ta máa lè wà nú ẹ̀. Bóyá èèyàn lè help movement tèmi. Mo kàn béèrè ní ẹni tó bá ní interest o, ẹni tí ò bá ní interest má wulẹ̀ bú mi. Tàpọ̀ tá bá ti máa tó jọ náà yóò padà jọra wọn. Ọlọ́run orí dẹ̀ lè bá mi ṣe náà kí n gba show, torí bá mi ṣe tí n gba show máa ra nǹkan mi fún ara mi. So ẹ̀yin dádì wa, ẹ̀yin mọ́mí wa, tẹ́ ẹ bá ní interest láti bá mi dá sí ọ̀rọ̀ machine tí mo fẹ́ rà, machine ni mo lè rà torí mi fẹ́ car, àwọn beautiful car yẹn, ẹ má worry. Tí bá fẹ́ lo car máa lo car, mo níṣẹ́ tí mo ń ṣe. But nǹkan tí mo lè máa fi rin movement yẹn tó yẹ pé tó bá tiẹ̀ sọ kòkò ní 4 glass torí gbogbo ẹ̀ náà láti wò. Tó bá tiẹ̀ débi kan tó fẹ́ lọ́lọ́ta wa pa pé ẹ̀yẹ́ mọ́ kìíní, ẹ mọ̀ pé kò síbi tẹ́lẹ̀ mi ò sí, wọn ṣáà ní ju òkò lọ́kadà kí gíláàsì ẹ̀ fọ́. So àti gbogbo yẹn náà mo ti rò pé the bike will be okay. So ẹ̀yin tẹ́ bá ní interest o, my number is 08069176101. But for this week I will not go out because màámi mi lè wá kú. Ẹ jẹ́ n dúró lé díẹ̀ náà kí n sinmi. Jọ̀n gálọ́ọ̀pù oríṣiríṣi tá a ti ẹ̀ ń kọ́lọ̀ mọ́ pa wá kékeré, tí ìjọba ò bá dẹ̀ pa wá náà káwa náà mọ́ para wa, irọ́ ò dáa. So gbogbo ẹni tó bá ní interest láti báìkì yẹn ló lè pè, kì í ṣe báìkì táwọn èèyàn fi ń ṣọ̀kadà o, torí Lagos State lèmi wà o. Lagos State tèmi dẹ̀ wà ní ọ̀nà express ní ilé mi wà, kódà ilé mi ò jìnnà sí ọ̀dọ̀ DSS o tó ń bẹ ní CMD. Kò tiẹ̀ ní mí nì, mi ò ṣèjọba, tó bá dẹ̀ mọ̀ pé wọ́n bọ̀ lé mi náà, you are welcome. Ilé mi ò jìnnà, so express ló wà. A dẹ̀ lè lo àwọn mọ́tò tó wà ní kíní yẹn ká kúrò lórí yẹn.
mi dẹ̀ lè sọ fún management mi tó máa ń gbé mi lọ record label mi tó máa ń gbé mi lọ shows Camry muscle Camry kò ṣe é rìnrìn àjò tá à ń sọ yìí. So ẹ jẹ́ kí n fi gbogbo yẹn kalẹ̀, ẹ jẹ́ ká ra machine tó àwa méjì mẹ́ta tá a lè wà lórí ẹ̀ kémi dẹ̀ máa tẹ̀síwájú lórí ìrìn àjò mi. But for this week mi ò ní jáde kí n dúró lé náà kí ẹ̀tì mi wà òkè, kò sí nǹkan tó ṣe mí o, but kí ẹ̀tì mi wà òkè dáadáa. So tag the number, the number is on my page already. We are the major target àbí Ọlọ́run aṣàánú wa. Yes, Yoruba people is the major target. So ó wà lórí page mi, mo dẹ̀ tún lè type ẹ̀ sí bíbá nọ́mbà mi náà, mi rò pé ó sì lẹ́ni tí ò tí ì ní 08069706101. So that's it. Ẹ̀yin àgbààgbà Yorùbá ó dọwọ́ yín o. I just came here to bring my advice. Tó bá yẹ pé advice yẹn wà useful, take it. Tá advice yẹn ò bá dẹ̀ wà useful, ẹ jọ̀ọ́ lè delete ẹ kúrò mind. Ẹni tó bá pé bóyá followers ni mo fi wá tí mo fi ń yes, I don't give you them my address, mo ti gbàgbé ni ẹ má bínú. Wọ́n ní stop giving out your address please. Because èmi ti already conclude ní jàre. Ẹ wo, thank you sha, thank you for the advice, thank you. I don't give anybody my address, sorry to say. Ẹ má bínú pé irú yẹn ṣẹlẹ̀. Mo kàn fi ṣe sample ní kán lè mọ irú ibi tí à ń gbé, pé ìlú task force ni, ìlú DSS ni, ìlú àwọn kìíní ni tó yẹ pé o gbọ́dọ̀ rìn lórí express, wọ́n kàn lè dá ẹdúró. Tó bá yẹ pé àwọn ọ̀kadà pápákọ̀kọ̀ tó fi ń ṣọ̀kadà yẹn ní irú mi ò dẹ̀ lè wá entertainer ni mi ṣe máa gbọ́kadà àwọn ọ̀kadà tó fi ń ṣe kíní yẹn ni kò possible náà. Mi ò lè lo ọ̀kadà normal but mo lè lo baby machine. Ẹni bá dẹ̀ rà náà tẹ́ bá ní kí n wá gbé lé yín máa wá, ẹ má fọ́. Ẹ kàn bá wa ra power bike tó wà okay kí n wá gbé, it is part of it. Kò di dandan ká ẹnìkan oṣù lè ra power bike yẹn pé ọ̀rẹ́ alpha ó yá máa bọ̀ wá gbé kínní, wá pàdé mi bí bike kó wá gbé, then àdẹ̀wà. So mi rò pé àsìkò yóò ṣàsìkò táwọn máa fọ́ táwọn máa bẹ̀rù mọ́. Bàbá Sunday Igboho ibi tó wà yẹn náà kí ni ó yá, ṣọ́n kì í ṣèyàn yẹn ká sọ fúnra wa ń sìn, ṣọ́n kì í ṣèyàn. Àwọn Lady K ẹni tó lóyún sínú, odidi ẹni tó dídì lóyún sínú, ẹ yẹ ká jọ sọ ẹni tó lóyún sínú ṣé kò kí ń ṣèyàn ni. So àwọn míì ti jápa pé ọ̀gbẹ́ni mi ò lè ṣe program wọn tíjà wa gba ẹ̀mọ́ bá lọ jù ẹ sínú túbú kò láòdù lórí àwọn tán kó síbẹ̀ yẹn àbí òun bẹ̀rù. Ṣèbí ẹlòmíì sọ pé ọmọkùnrin lòun, ibi tó le gangan náà ti ń bá ọmọkùnrin. You cannot fear to say good when you are saying good. But tó bá yẹ pé léte alárekereke ni ẹ o lè fọ́ torí o ti mọ tájẹ́tì ẹ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ program tá à ń ṣe, bóyá o ti wá lùsí tájẹ́tì yẹn ara wa ń ta ẹwọ pé kó má ṣọ́ọ̀tì ọ̀nà méjì. Sorry for them. Àwọn tó ń ṣe rubbish yẹn, sorry for them. At last náà is that good or bad ni? You understand? Because bó ṣe ń lọ yín sì bá gbogbo oníkálùkù ló fojú rí pé this thing is not going normal. Wọ́n tún wá lọ play international war lé wa lórí. Ṣáwa wá ń sùn ni? Ẹjọ́ jára yín ẹ̀ torí Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn o. So bye bye yín àgbààgbà, ó dọwọ́ yín ṣá. A máa pàdé later tí n bá ní necessary information. Èmi ò kàn ní máa wá sí program anyhow. But Ọlọ́run aṣàánú wa. Ẹ ṣé jàre Ọmọ́táyọ̀, wọ́n ní màá rí kẹ́. Ẹ ṣé wàdúrà, ẹ ṣé gan.